ń sọ Sunday Ìgbòho òòṣà àwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn tó rọ̀ pẹ̀lú ẹ̀ wọn kì í sábà dúpẹ́ lọ́wọ́ wọn torí ẹ̀ ni mo ṣe ní kẹ́ dìde mo fẹ́ fàsìkò yìí kí ẹ ṣe púpọ̀. ẹ ṣeun sọ. ọba yẹn pọ̀ ni kí lorúkọ ọba yẹn náà ọba yìí kò pọ̀ ni kí lorúkọ ẹ̀ inú bàbá ọba yẹn sì tọrọ pé ọba tó bá dé lọ́la abẹ́rẹ́ ayé ìwọ náà fẹ́ táàbù nínú àwọn ọmọ mi ní ọlọ́jẹ̀ mi ó kún bàbá ẹ̀ ní parẹ́ láéláé gbogbo tẹ bá ṣe láyé ayé òní fi bí ẹ̀yin bàbá wa ní ọ̀sán kan kan ní lórúkọ tí à ń pè ọjọ́ òkùnkùn pé lórúkọ tá à ń pè o òun ló dín fáfọ̀ ọ̀run làgbà tí ń tì kọ́lé ọ̀run pọ̀ sí kọ́lé ayé ọ̀run mi là ló jókòó yìí ọ̀run mi là ní ilé ayé tí mo ń lọ yìí ó ní màá ṣe gudugudu méje yaya mẹ́fà bọ́dẹ̀ sí délé ayé ọbọ̀bìnrin àjẹsùn gbogbo ayé bá pariwo káfí sọ lórí ọ̀run mi là kí ló dé ara igbó ara ìfaraya wọn mẹ́jọ olùsọgbọn orúgbó ọlọ́jọ́ olè sọ̀rọ̀ mi là olùdókòjì ọjọ́ ẹ máa kó dùn yín lọ tóró ń dún wá látọ̀dé ọ̀run nìyẹn gbogbo ntẹ ẹ bá ṣẹlẹ̀ ayé yóò ní fi bí láéláé gbogbo ẹjọ́ ọ̀run mi làwọn fi sun ogún obìnrin yẹn ọlọ́jọ́ ọ̀run mi là ní olùdókòjì oṣù onítorí pé orí tó mú wá látọ̀dé ọ̀run ẹ̀yìn ọmọ ni eégún lóde yẹn gbogbo ntẹ ẹ bá ṣẹlẹ̀ ayé yóò fi bí láéláé wọ́n mẹ́jọ sọ̀gun àtàwọn ní ẹ̀fí ilẹ̀ ẹ̀mọ́ ni ó ní gbogbo ntẹ ẹ bá wà yẹn olùdókòjì ọdún kóhun tó ráyè tiẹ̀ ó ń torí pé bàbá yín lọ́jẹ́ gbogbo ntẹ bá ṣẹlẹ̀ ayé yóò fi bí olùkọ́ yìí bàbá wa wọ́n mú ẹjọ́ mi sọ́yà àparò ní mo múra mo mú tẹ̀lé òun àparò ké ó ní gbogbo ohun tí ọ̀hún mi là bá ṣe tó bá tó ó ní gbogbo àlàyé kò tó dá ó ní torí pé bàbá yín ni ó ní yóò mọ̀ múra yóò mọ̀ mú jẹ kábíyèsí gbogbo ohun tẹ́ ẹ bá ṣe láyé mọ̀ múra mọ̀ mú jẹ gbogbo ẹnikẹ́ni tí ì bá jẹ́ ọkùnrin ni ọba ni ìjòyè ni ọmọdé ni àgbà ni tó bá kọ́kọ́ lẹ̀ tẹ́ ìgbà èyí ọmọ gbọ́n lè lójú ẹ mọ̀ ní ìkáàkiri ẹ̀ ìtẹ́ níyẹn kò tí ì tó ẹ ti ní iye wọn látòdì ọ̀run ẹ gbé ilẹ̀ ìyẹn ẹ gbé lórí 150 years sínú ayé ẹ wọ́n gbé ìyẹn torí pé ẹ̀yin bàbá wọn ní àjàgbá ìní ti àrá bí àrá bá jà tó bá pa kúkú tó pa á ní olùkóso ìgbà bàbá ìbá yín lódì mo sì bá yín bàbá mo sì bá gbogbo tí n bá ṣe ẹ̀fọ́rí jì mí ẹ dárí jì mí ẹ̀yin lẹ́ni mí níbi tí ẹ tì mí sí mo ti ẹ̀rí pé ẹ ti dárí jì mí ẹ bá àwọn bàbá mi lọ jókòó wọ̀nyí àwọn bàbá mi lọ jókòó yìí torí tèmi ẹ pa àwọn onílù ẹ pé gbogbo èèyàn kan wá pọ́n mi lé bàbá tí bá tún wá ń sọ pé nǹkan kan mo fẹ́ parí nìyẹn ọlọ́mọ jẹ́ ń parí wájú yín èmi nìkan kọ́ ni màá sọ̀rọ̀ ń bí torí mo mú àwọn bàbá wa bàbá àjọjẹ akọ́lá wà mí ọmọ kábíyèsí ni wọ́n mú bàbá mọ̀ dáadáa alájà pín ara láti London àwọn náà láwọn fẹ́ sọ̀rọ̀ láti bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá láti bá ń ké bàbá ohun tí mo bá wá ẹ̀yin bàbá wa ní àìkí aláṣepọ̀ pé okú sẹ́ bàbá mi mọ̀ pé wọ́n tẹ̀ẹ̀dì ní mí ṣùgbọ́n ọlá pé ọmọ Oòduà ní mí ọmọ Onírìṣà ní mí bàbá mi ní mo lọ lójú títì ẹ̀wọ̀n tó bá mú mi ní pariwo pé ọ̀nì ló ní òun wá o ọmọ Yorùbá pẹ̀lẹ́ ti sọ gbogbo àtijọ́ tá a mọ̀ kékeré pé mò ń lọ ọ̀dọ̀ bàbá wa Onírìṣà olórí aládé gbogbo bí gangan bá ṣe mí bàbá mi ní kẹ́ ẹ lọ bá ń pẹ́ kọ́ yẹn ju ẹ̀ mo ti ń lọ báyìí mo wá débi láyọ̀ mo sì mọ̀ pé ìpàdà sílé láyọ̀ tí mímu ò ní mi bàbá gbogbo ọjọ́ tẹ bá tẹ̀lé láyé tẹ̀ lọ tẹ̀ ń bọ̀ ẹ̀ ní fẹsẹ̀ kọ́ láéláé ẹ mọ̀ ní ìdí o wọ́n tẹ́ dì mí ìyókù mi ẹ bá dé ẹ bá yẹn ju ẹ bàbá mi olúgbọ́n ní ti bàtà ti déwájú yín kí n kúnlẹ̀ kí n mọ sọ pé wọ́n tẹ́ dì mí ẹ̀yẹ ẹ̀ àkáǹtì mi ẹ bá ń sí òòsà tó lè sí rèé nígbà mo dọ́rọ̀ bàbá wọ lọ́wọ́ ó ní sọ ti rí Ọọ̀ni mo ní nbẹ náà ní padà ọ̀túnba ló fọṣẹ yí mi bá ti báṣẹ́ bẹ́ẹ̀ kí n tó dọ́rọ̀ yín ó ní lọ rí aláṣẹ ọ̀fàrọ̀ nìyẹn òun ló lè pàṣẹ pé bí tẹ́ ẹ bá dẹ́hùn tó tó gẹ́ tí mímì ọ̀gbọ́dọ̀ ní kábíyèsí kò sáàdù èkejì wọ́n ní bẹ́ẹ̀ ṣe submit náà mo wà ní Germany bàbá wa pọ́n mi lé bàbá ní yẹn pé ọmọ mi fún mi nígbà tí mo pa kámẹ́rà tí n bá parọ́ kù mi ọkọ lọ́mọ padà kó sẹ́kún bàbá lágbàlá wà lẹ́gbẹ̀ẹ́ olúlo ni wọ́n ní bí bàbá yẹn ṣe pọ́n mi lé yẹn pọ̀ bàbá ní gbogbo yẹn dìde pàtẹ́ òkú Sunday Igboho ẹ̀rù bà mí pé ṣé bàbá yìí ò mọ̀ mo ti rí òfin rẹ̀ mo wá tún jókòó mo ní Oòduà mi ní àti máa ń dájọ́ jókòó yẹn mo ní Oòduà lọ́sẹ̀sẹ̀ dé yẹn ó ní kí ni mo rí mo lẹ́nu tá à ń da yẹ̀bẹ̀ sí lára tá à ń dalẹ̀ sí
tó tún wá rẹ́rìn tó tún sọ pé ọmọ mi ni wọ́n nǹkan kan gbọ́dọ̀ sí wọn Oòduà ló dé yìí òun ló bí wa òun ló lọ wá ìgbà láti wá. Bàbá mi security yẹn bí tẹ́ ẹ bá dé ẹ̀jọ́ ẹ̀ ó tó ṣẹlẹ̀ ní Katsina tí ń ṣẹlẹ̀ káàkiri ó ti ń wọlé Yorùbá àwọn ọmọ yìí ẹ kó wa sínú igbó akájú ẹ̀. Bàbá kábíyèsí wà láì mo fọlọ́ bọ́ mo fi orí àpèrè tẹ jókòó yẹn bàbá wa lẹ jẹ́ orí àpèrè tẹ jókòó tó jẹ́ ti bàbá yín tí bàbá tẹ wá lọ tẹ ti lọ tẹ wá padà dé ẹ dé torí tiwa yìí ni ọlá àbí tẹ jókòó yẹn dá ẹ̀mí èmi sí ní 2021 kò jẹ́ nkú ẹ nígbàgbọ́ nù mí pé n bá dalẹ̀ tàbí tẹ bá rán mi sẹ́tì má jẹ bẹ́ẹ̀ sẹ́rán mi kó o dọ̀ béèrè lọ́wọ́ mi bàbá ẹ mọ pàtì mi tẹ bá dé yẹn ẹ̀yìn ẹgbẹ́ ọ̀rọ̀ security yẹn ẹ kó kọ́kọ́rọ́ ẹ̀ lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká wo ara Fúlàní Oòduà ìṣẹ́rú Fúlàní lẹ́rú Oòduà táwọn kẹ́ máa tọ́ yí pé Fúlàní kan máa ní Ọọ̀ni ní olórí adé gbogbo Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ mistake ẹ̀ ń sì rì ní Fúlàní Málì ni wọ́n ti wá ẹrú Oòduà ni wọ́n tí ò ní tàbí ṣùgbọ́n kankan bàbá tí bá fi nǹkan mí ìkún okùnrin ọkọ lọ́hùn ẹ̀yin ẹjọ́ ọ̀rọ̀ security yẹn tẹ́ bá dé bàbá mi ń pàṣẹ ilé aláṣẹ ẹ pàṣẹ àṣẹ tí ń bẹ lónìí bàbá ẹ bá wa pa á di ilẹ̀ Yorùbá mú ká wọnú gbó ká lé wọn jáde kéèyàn gbéra láti ìkókọ́ ọmọ pọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ ni mo fẹ́ dọ́dọ̀ bàbá mi olórí aládé gbogbo ń fẹ́ kẹ́nìkan kan mọ̀ dàdúró kẹ́nìkan kan mọ̀ jáde mọ́ pẹ̀lẹ́nu kó dé láyọ̀ kó padà lálàáfíà agbára yín ká kábíyèsí ẹ ṣèyókù ẹ gbé ọmọ yín l'Àbújá ẹ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ bàbá mi ẹ fi gbà lọ́wọ́ ẹ fọwọ́ wa pẹ́ àpé ọmọ mi làwọn Sunday wọn ó ṣe dáadáa mo tún padà síbẹ̀ ẹ bá ń yọ kọ́kọ́rọ́ wọ́ntẹ́ẹ̀dì yẹn náà ẹ mú àpò ẹ yọ kọ́kọ́rọ́ àkáǹtì mi ẹ mú àpò káàbùtù. ẹ yà sọ pé kábíyèsí o. bàbá ní kí olóyè Sunday Igboho máa bọ̀ bàbá máa gbogbo nǹkan máa ń dàbí àwàdà ní òótọ́ ọ̀rọ̀ ni tí olóyè Sunday Igboho sọ èyí tó dóni ló ń pọ̀ lọ́la ẹni ológun ẹrú kú aṣọ tó ní kò jẹ́ ẹyọ kan lọ àfijù báńkà ọ̀fà. kábíyèsí ní ti adé yìí kó tó ní pé bàbá wa Ọ̀nìrìṣà bàbá ó sọ̀rọ̀ sí ntí olóyè Sunday Igboho sọ bàbá wa Àtà àwọn ni wọ́n máa ẹja sọ pé kábíyèsí o bàbá ìjókòó mo ti mú bọ̀. kábíyèsí o bàbá wa Ọ̀nìrìṣà ọ̀rọ̀ ìgbé àti Sunday Igboho ó jọra díẹ̀ orúkọ ìgbé náà tí mo gbọ́ síwájú ilé ọmọ jagunjagun bèbè mi ò sì gbọ́ ọ̀rọ̀ fún ọ̀bà kankan rí láyé ṣùgbọ́n bàbá yìí fìfẹ́ fà mí mọ́ra tó gbà mí lẹ́nu pé àgùntàn nínú ọkùnrin yìí Ọlọ́run ló ràn nígbà tá a lè ti jọ ń ṣe pọ̀ mo jẹ àǹfààní wọn púpọ̀ ó wá ro tẹ́lẹ̀ pé àṣẹ ìfàárà mi ni mò ń sọ dànù bàbá yìí ní àtàràdà púpọ̀ orí pé wọ́n bá bí tèmi lẹ́kọ̀tì wọ́n àwọn olùgbà afẹ́rẹ́ ṣùgbọ́n kò sí ìyàtọ̀ àlè ṣe sí gbogbo wọn gbà pé mo wà arrogant òun ló gbéraga bọ̀ mi ò ló gbéraga iṣẹ́ tí bàbá bá mi lò ìwà mọ̀ pé mi ò ló gbéraga ṣùgbọ́n mi ò ní forí balẹ̀ níbi tí ó ti fọ̀ mi. Mo dẹ̀ yí pé bàbá ilé that's why before àbí mo ti plọ̀dù fúdù àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ti wá sọ fún mo bí ilé ìbò sọ. Gọ́ọ̀mù Fáyẹmí wá tẹ̀lé bírèlì òun rán mi wá sọ́dọ̀ bàbá. Èmi ti gbà pé ààfin mi tí mo ń lọ yìí. Bàbá jẹ́ kí n jíṣẹ́ Fáyẹmí fáyẹ̀. Bàbá jẹ́ kí n jíṣẹ́ Fáyẹmí. Wọ́n ìlú kò ní kéèkì òun wọ́pọ̀. Ẹgbẹ́ ìlú máa bẹ̀rẹ̀ kábíyèsí o. Fáyẹmí làwọn ará ẹgbẹ́ mi ò tó lọ mọ́tò gbogbo ọmọ ìdìbò òun lọ níbi iṣẹ́.
Kúlọ̀ náà má ta ẹni yìí o. Bàbá ọmọdé náà ti joyè ẹ fàgbà tó. Àtúntẹ àtúntàdé bàbá. Bí gbogbo wa máa yájú sí yóò fi ṣoṣù yóò fi kọlà náà ni. Kábíyèsí o. Ẹnìkan lè dúró sílé ẹ̀kọ́ máa lé nígbà òun kì í jọ ọmọ dúdú àgbẹ̀ náà ti lé ní irú ẹ̀ ní. Kò tẹ́tí tó sí mi. Ṣùgbọ́n ìfẹ́ làṣà ti wá. Àbá àjọ ọmọ dúdú ẹ̀ o. Òbá àjọ ọmọ ẹni tí oṣù dúdú ẹ̀ ìfẹ́ ló ti wá. Ẹnìkan sì lọ bọ́ọ̀ fi ṣòro ní ìwà níbẹ̀. Bàbá ẹ̀ ní jábọ̀ o. Ẹ̀mí ìyá kù o. Mo kí ẹ Sunday Igboho. Accomplice jọ lè ní ẹni ò lè bá ẹni gbọ́. Torí ẹ̀ṣẹ̀ tó ṣe èmi náà ti ṣe síwájú. Ti bàbá bẹ́ẹ̀ tàbí kìíní. Ní agbára Ọlọ́run, gbogbo ìgbà tó fẹ́ bàbá máa ṣe fún ẹ. Ní agbára Ọlọ́run, o ò ní láàrin fẹsẹ̀ tí o. Títú ìlú kò sẹ́ni tó ń béèrè lọ́wọ́ òbí ìlú. Wọ́n sì kì í béèrè ọ̀rọ̀ àkísà lọ́wọ́ ẹ̀ tìtàn. Gbogbo ìgbà tí ìrùbí bá ṣe nísàlẹ̀ odò, ìran ọmọ ẹja ni wọ́n máa ń fi bí. Gbogbo ìgbà tó o bá ṣe, o ò ní jìyà sí. Àwọn gíga Yorùbá ní sọpọ́tà ẹni ní ọ̀kì tó yájú sọ̀rọ̀ ni. Mo sọpọ́ọ̀tì ẹ kì í tẹ́lẹ̀ o. Bọ́ọ̀tì tó yájú sí ọ̀rọ̀ ni. Mo sọ fún olúkọ tí mo yá sọ fún ẹ. Mo ní mo láìkì gbọ́ èyí mo ní ṣùgbọ́n ẹ̀rọ ti kọjá àyè. Ó ní ṣe ní káfà ọmọdé àwọn ọmọdé ni. Àṣé bàbá kan tí wọ́n ń gbèjà. Ó yà mí lẹ́nu láti ìpé gbogbo ọwọ́ náà èmi náà ti fà ẹ́ mọ́ra o. Kábíyèsí o. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Kábíyèsí o. Ní báyìí, a lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí. Arábìjí tilẹ̀ Ìrábìjí. Ẹ̀jọ̀. Mo ti sọ̀rọ̀ fún yín gbọ̀dá wọn ní máa bọ̀ tó tí mo máa bọ̀. Ó tán ẹni sùúrù. Òkè kábíyèsí wa olórí aládé gbogbo ìpinnu bí àti àkùn ọ̀gbájá ó fi dí ọ̀tẹ̀ ọ̀fìjálẹ̀ kábíyèsí ó kí gbogbo kábíyèsí tó wà ń kalẹ̀ nǹkan táwa wá fún ó sì kí gbogbo àwọn olóyè ó kí olóyè Sunday Igboho Òòṣà ó kí ẹ púpọ̀ ó tó jọ mẹ́ta sáà ti mara inú mi dùn wípé àwa kọsẹ̀ bá ètò tí ó ń wáyé lẹ́nu ẹ jókòó. Àwa wá kí kábíyèsí ni àwa bá wọn yọ̀ àwa bá wọn dúpẹ́ torí pé ẹ tó bá lórí òun náà lórí fọ́ Barrister ó ní ẹni lórí fọ́ o ẹni lórí fọ́ ẹni tí ò bá lórí orí kankan ò lè fọ́. Ó yọ nǹkan tí kábíyèsí àtàtì ayédè tí wọ́n sọ nípa kábíyèsí àkìtàn ni wọ́n. Ó dàgbà tí mo wọnú ààfin èmi àti àwọn ọba tí a jọ wá tá a rí òbítíbitì èèyàn tí mo sì mọ nítorí ní kábíyèsí látàlẹ́ àná sí àárọ̀ ìlú ni ṣáàjẹ bàbá ẹ̀ ò sí mi báyìí kábíyèsí kò ní rẹ̀ láéláé ẹ mórí wa wú nínú ìṣesí yín ẹ fi ìjẹ́ adarí rere ẹ fi hàn ní gbogbo ìgbà a máa ṣẹ̀yìn tá a bá ṣe ìtàn látúnṣe ẹ sì máa foríjì wá náà ní ẹ̀wọ̀n mójú kúrò Ọlọ́run ní wo láì fi ẹ̀yìn náà èyíkéyìí tí ọmọ wa
Sunday Ìgbòho tó bá ti ṣe ó ti wá bí ó ti bẹ̀bẹ̀ àwa náà darapọ̀ mọ́ kábíyèsí Àtà àti gbogbo àwọn ọba yòókù láti bá bẹ̀bẹ̀ a sì nígbàgbọ́ wípé yóò tàn ní ọ̀kan kókó dé ìyàn ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ó tún wá mú àwọn béèrè ní ìwà torí pé ó kù ní ìbáró ó ní ọ̀rọ̀ wọ́ntẹ́dì ọlọ́run mú kúrò nínú ọ̀rọ̀ ohun kábíyèsí mo mọ̀ kó kéré nínú nǹkan tí ọlọ́run lóyìn fún láti bá ṣe torí pé tí ó bá wà lálàáfíà tó free yóò tiẹ̀ jẹ́ ẹrù ọ̀rẹ́ ẹrù Sunday Ìgbòho ni bá àti ẹ̀mú jáde nínú ilé pé Sunday máa wà nínú ilé ẹ̀rọ máa ba ẹnikẹ́ni láti kọlù wá wọ́n mọ̀ yìí pé dídàdà wa ò tí ẹ lè jà àwọn náà ní àbúrò àgbójúlé ọlọ́run wa ní jẹ́ kó ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ torí ẹ tó máa ń sọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ pọ̀ gan ni Sunday nínú sísọ ọlọ́run ní jẹ́ òṣìṣọ́ nínú wàhùwù ọ̀ní sí wàhù ọ̀ní sílẹ̀tẹ̀ ọlọ́run yóò dáa fún ọkàlẹ́ kábíyèsí ó tún wá sọ̀rọ̀ nípa nǹkan òun náà ni wípé kí á fún ní iṣẹ́ ṣe kó mọ̀ jẹ́ wípé ìwọ̀nba làákàyè tó fún tó ní òun kàn máa dá lò náà ni ẹnu àgbà ní obì tí gbó kábíyèsí ó máa ṣiṣẹ́ lórí ẹ̀ mo mọ̀ pẹ̀lú ògo ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó complex díẹ̀ ni tó jẹ́ pé bí gúgúrú ìlú kan ni tọ́n bá ti yan àfikún ọmọ súfèé bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n sọ pé ó ti jẹ gbogbo ẹ̀tàn sẹ́lẹ̀ kọ́dà bí wọ́n ṣe rí gbogbo ìrìn àjò tó ń la alẹ́ yìí ó yé wọn ju àwa lọ ọlọ́run sì máa kọ́ ọmọ ṣe ní orúkọ àwa tí a kọsẹ̀ bá ètò yìí akíkábíyèsí a ṣe tiwa nígbà tó bá yá nígbà tí ètò yìí bá forí tì ó sì nígbàgbọ́ pé àforíjì tá a tọrọ lórúkọ ọmọ wa Sunday tó tún jẹ́ ọmọ kábíyèsí wa bàbá wa Onírìṣà àforíjì náà ọlọ́run ó jẹ́ kí bàbá ó fún wa tí àwọn nǹkan tó tún so mọ́ tí wọ́n tún bá wa ṣe tí inú wa ó dùn tára wa ó yá tọ́kàn wa ó balẹ̀ táwọn agbègbè àìléwu yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe kábíyèsí. kábíyèsí o. ẹ jẹ́ sọ pé kábíyèsí o. ìwọ náà wọ ẹni tó jókòó tì sọ pé náà tẹ̀ ní bàbá dáadáa. ní báyìí bàbá wa kábíyèsí ẹ jẹ́ kí gbogbo wa dákẹ́. Ìta wa fẹ́ gbọ́ la lọ́bẹ̀ yìí ẹ má rojọ́ kankan kò sí wàsíwísù kankan ẹ bá sọ fáwọn èèyàn tó wà ní àgòdì ìta ẹ jẹ́ kó dákẹ́. Ẹni sọ̀rọ̀ ẹni lọ́wọ́ ẹjọ́ ẹni sọ̀rọ̀ ẹni onílò náà bàbá ń ṣàdúrà fún ọmọ lọ́wọ́ àwọn ẹgbẹ́ àwọn méjì wo ni àwọn tí ó yá
ó yẹ máa bọ̀ pápá kí bàbá tó sọ̀rọ̀ bàbá ń ṣàdúrà fún ẹyẹ ẹjọ́ kan náà ṣókí ẹjọ́ ẹ̀mọ̀ kó bàbá tó fẹ́ sọ̀rọ̀ bàbá ti kọjá ìṣẹ́jú kan péré. Kábíyèsí kì í ṣàjòjì yín kì í ṣe èyí kì í ṣàjòjì àná létí bá wọn lálejò mo kí orí adé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irú kẹrẹ yẹn ẹ̀ ń jù pẹ́ lórí ilẹ̀ ayà bàbá mi àdúgbò àyè torí bàtà kọ̀ọ̀kan wá bí bàbá Akíntóyè lè bà lálejò ẹ gba bàbá Akíntóyè lálejò fún wọn lé fún ọdún mẹ́ta níbi báyìí ìlú Ifẹ̀ náà ni ẹ tọ́jú wọn ẹ tọ́jú gbogbo àwọn èèyàn tó tẹ tọ́ pọ̀ ẹ jẹ́ kí ìyà jẹ wọ́n nígbà tí ìjọba bẹ̀rẹ̀ sí ilé wọn kiri ẹ tún tọ́jú wọn náà ìyẹn lákọ̀ọ́kọ́ ẹ̀kejì nígbà tó máa ṣe àmọ̀tẹ́kùn kàmáda àmọ̀tẹ́kùn lẹ̀ oníjókòó lẹ̀ wa ẹ̀yin lẹ̀ dá àmọ̀tẹ́kùn lẹ̀ ẹ̀yin àti bàbá Akíntóyè bàbá Adéṣọ̀kan àti èmi kékeré lájọ wà ń bẹ̀ wọ́n fi dá àmọ̀tẹ́kùn lẹ̀ kò ṣẹ̀yìn èmi kọ́ lẹ̀ ti ń sọ́pọ̀tù wa èmi kọ́ lẹ̀ ti ń tì wá lẹ́yìn lẹ̀ ti dúró tì wá ẹ̀jẹ̀ mọ̀ kọ́tà dúró fún torí àpèrè Oòduà yìí làwa ń tọ́jú àpèrè Oòduà yìí wọn gbọ́dọ̀ tá torí tó bá bẹ̀rẹ̀ sí pa àwọn Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí fìyà jẹ wá àpèrè Oòduà yẹn ló ń tàka sí. Ìkẹta ní ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí wọ́n mú wa ní Miyetti Allah ní baba ńlá ní Kwara ní Kogi State ọ̀rọ̀ security wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ ni tẹ́bá dé ìrètí tẹ́ dé baba ńlá tẹ́ dé gbogbo àwọn àgbègbè yẹn àwọn èèyàn wà síbẹ̀ wọ́n wò ti lé wọn kúrò ṣùgbọ́n àwa kan dúró tájọ́ mo Yorùbá gidi tájẹ́ ń sọ pé kékeré lélẹ́yìí kọ́ fún wa láyè ká débẹ̀ ká pa wọn rẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá yìí ká lè fi sọ pé Ọ̀ọ̀nìrìṣà ìlú ò bàjẹ́ nígbà tẹ wà ń bẹ̀ kò lè ní bàjẹ́ lórí bàbá mi. Chief Sunday Adéyẹmọ alias Sunday Igboho tẹ́ ẹ gbà lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́nu tẹ́ ẹ dáríjì pátápátá kábíyèsí o àdúpẹ́ lọ́wọ́ yìí ṣùgbọ́n wọ́n pààyàn sí lọ́rùn ó lọ lé ẹ̀ wọ́n pààyàn méjì ẹ̀mí náà ń mú lọ méjì wọ́n pa wọ́n. Ìkejì wọ́n mú gbogbo nǹkan ìní wọn wọ́n bàjẹ́ owó wọn tó wà ní bank different bank accounts wọ́n gbẹ́sẹ̀ lé wọn ò lè rówó lò gbogbo ilé ìbọn yẹn káàkiri àwọn ata ìyànjú ẹ̀ fún wọn yìí wọ́n lè máa fi rìn wọn ò ní wọn ráyè wò ní gbogbo yẹn then finally wọ́n wá pé wọ́n tẹ̀ sórí orúkọ wọn àwọn mọ́gà tó ń pa wá tó ń wọnú oko wa tó ń kó gbogbo àwọn ọmọ tó ń ṣe yàmáyàmá wọn ò wọ́n wọ̀nyẹn wọ̀nyẹn yóò fandafanda ní. ọmọ tó gọ̀ gbogbo yín mo ti rí ẹrù pé mi ò mọ̀ yín ojoojúmọ́ ni àkìtàn máa ń gba ọrẹ ṣùgbọ́n ẹni tó bá lójú inú àtàrà gírí pé wọ́n kẹ́mi pẹ̀lú nǹkan kan lórí ìtẹ́ Oòduà yìí ẹni tó bá ní sùúrù ojú tó farabalẹ̀ á rí mú gbogbo yìí ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí nítorí pé à ń sọ Sunday Igboho òòṣà àwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn tó rọ̀ pẹ̀lú ẹ̀ wọn kì í sábà dúpẹ́ lọ́wọ́ wọn torí ẹ̀ ni mo ṣe ní kí ẹ dìde mo fẹ́ fàsìkò yìí kí ẹ ṣe púpọ̀. ẹ ṣeun sọ. kábíyèsí o. ẹ má rò pé mi ò mọ̀ yín o ọ̀pọ̀lọpọ̀ yín ni mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ti mú mi ẹ ti rí mi dùn dáadáa. Ẹ bá mú mi tó báyìí màá kàn máa rẹ́rìn
òye ayé gbogbo yín nítorí pé bó ṣe rí lára yín ni tó kún bá ti wó ruru báyìí ẹ tún máa wá ruru ní orírun gbogbo àgbálá ayé nìyí. Kábíyèsí o. Ló tún fẹ́ ojúmọ́ kan báyìí ní àkínnáwó sáwọn aláṣekú wa láàkín ṣe ètùtù ṣùgbọ́n ní ìgbà kan ló tún fẹ́ tó bá dé fẹ́ tó ṣe yángayánga wọ́n lè mú ẹ báyìí wọ́n lè lọ fi ẹ́ ṣe òpin wọ̀ tó ń jẹ́fẹ̀ yẹn o tá a bá pa èèyàn ni wọ́n máa ń fi pín wọ̀ lójú fẹ́ ó wà lórí kì í fẹ́ ṣùgbọ́n àwọn baba ńlá wa náà ló lórí tó gẹ́ ẹnikẹ́ni tó bá fi èèyàn pín wọ̀ sùúrù yẹn òun ló wá dé báyìí nísìnyí. Sùúrù yẹn torí ó ṣe jó yín lára gbà yẹn ó jó yín lára ìyẹn ò ní pé màá fi ṣe àléébù fún yín torí bó ṣe yé yín mọ̀ nìyẹn. Èmi yìí kọ́lọ́ńkú dẹlẹ̀ fún ààrẹ wa orílẹ̀-èdè àná nítorí ọ̀rọ̀ yín àti gbogbo tó ń ṣẹlẹ̀ mo lọ bá èmi òun àtọ́lọ́run ló wà bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí ọmọdé tí ọwọ́ ẹ̀ bá ti dé ikú dà obìnrin pé ikú tó pa bàbá ẹ̀. Nítorí wípé ọ̀rọ̀ wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire ọ̀rọ̀ tó lẹ́gẹ́ ni Ọlọ́run ké wa àwa ni àkọ́kọ́ fún gbogbo nǹkan ní gbogbo ìran adúláwọ̀ àwa la láṣà àwa la máa ṣọ́ wọ̀ àwa la kọ́kọ́ wọṣọ gbogbo ìran jòkó tó ń wọṣọ àtọ̀rìn wá ní gbogbo àṣà aṣọ wọn ẹ lọ ṣèwádìí o pátá ṣùgbọ́n àṣà wa káwọ sanyìn káwọ fì adéfìlà gbèdé ajá àwa la ní àṣà yẹn. Sunday Igboho ṣá sùúrù la máa fi yanjú kíní ẹ ká fi sùúrù tọ wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa ọmọ ló gba ara gbogbo ẹni láti dàrú ní o láti gbogbo àdúgbò lọ́wọ́ náà pé o gbogbo lọ torí yé mi o pé tó wà lẹ́gbàá yẹn ó lágbára ó lé púpọ̀ ṣùgbọ́n olùgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ olùgbẹ́ lọ́wọ́ tẹ́yì àti ọlá inú kan tó gbogbo yẹn lọ ó lé jù báyìí lọ ṣùgbọ́n Ọlọ́run tó wá kẹ́ wa ààrẹ orílẹ̀-èdè wa tó wà bẹ́ẹ̀ ní sí ọmọ Káàárọ̀ Oòjíire ni tó dẹ̀ fẹ́ràn bí tó ti jáde wá tó tọ́ lọ́mú sọ fún yín ààrẹ wa ó fẹ́ràn bí tí ó ti jáde wá ọmọ Káàárọ̀ Oòjíire ni kó tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ alátúnṣe ní èmi ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ ẹ̀já fi sílẹ̀ bẹ́ẹ̀. Kábíyèsí o. Èyí ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó lọ́jọ́ ọjọ́ iná ni gbogbo tó wá ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá Ọlọ́run kẹ́ òmọ̀rọ̀ gbé kalẹ̀ ó ní ọpọlọ olóyìnbó ló pé ká máa lọ iléèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Kábíyèsí o. Ọlọ́run kẹ́ ẹ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ọmọ bí wọ́n ṣe ń bá àwọn àgbà ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ibi tó ń lọ jìnnà gbogbo tẹ́ fẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Káàárọ̀ Oòjíire kó
kò sẹ́ni tó fẹ́ tó rí tó mi kò yé ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n tí o bá ní àwọn tí ò fẹ́ràn ẹ̀ tó bá súnmọ́ tó fà wọ́n mọ́ra ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ orí mi, mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o bá ogun yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pèrò sí ó lé bí báyìí lọ. Àwọn míì tó ń jàjà ń gbàdì lọ́wọ́ ìfi ọwọ́ inú fún ẹ̀dọ̀ fún nọ́mbà. Àwọn yóò fi wọ́n tẹ̀ sórí kọ́ Sunday ìdúró wọn mú àkáǹtì ṣe gbà tó bá gbé wọ́n tẹ̀lé òní wà wá jù bàbá báyìí. Wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà káàfi gbogbo ẹ̀ka ìwé wọ́n tẹ̀dí ìwé ni a dẹ̀ máa yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe é ṣe. Wọ́n tẹ̀dí ju wọ́n tẹ̀dí lọ. Àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ìwọ̀n báyìí. Ṣùgbọ́n ò sí náà. Ó ṣe wà pẹ̀lú àwọn èèyàn tó nífẹ̀ẹ́ tó pé ní tiẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ yín o. Wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní sá. Igboho òòṣà 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 àwọn ẹgbẹ́ ẹ̀yin gángan ló jà. Gbogbo yín kọ́ ìkí ọmọlé gbogbo yín kọ́ ẹ̀yin gángan ló jà. Ọlọ́run Olódùmarè ò ní yà yín bí ọmọ àwùsá. Tàbá nígbà kejì ẹ̀ tẹ́lẹ̀ àyèdè dé tí gbogbo ilé kúrò lẹ́yìn Ìgbòho kò sí tó ń yóò ṣàmọ́. Ẹ̀yin ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé o. Ó tún bí bàbá ṣe gbé igbá ẹ̀ la máa bá gbé. Lótìtọ́ àti lódodo wọ́n bínú fẹ̀ wọ́n bínú mọ́lẹ́kẹ́ Sunday ṣe báyìí mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Bàkan tó ló ń bọ̀ ó lé gọ́ngbà yẹn. Fi Sunday lẹ̀ bóyá Ọọ̀ni bọ́tà ló pè mí ní oore. Ẹ kì í ẹmu ẹranko bí rẹ̀ ó kọ̀ ṣùgbọ́n ọmọ mi náà ni ọmọ ìkẹ́ ẹ̀ ni bó ṣe jó lára sí mi ó yé mi ẹ fi dálẹ̀. Ìjà ò dá kankan fún alẹ́ káàrọ̀ òjìrè torí ẹ̀ ni mo ṣe máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọbẹ̀ kì í mú ìpapà nítorí láti ní ìfọwọ́sowọ́pọ̀ ìrẹ́pọ̀ àti ká wà lójú kan òun la máa fi gbà ń tà máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là ń ṣe lẹ́yìn. Wá bá mi ní ìdàkọ́kọ́ mo dárúkọ lọ́ọ̀yà ẹ̀fẹ̀ gbogbo màá wá mo bá mo ní ṣé o ṣì ní gbogbo ẹ̀ lọ́lọ́ máa bá wa yanjú pátápátá. Ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ ó sọ tèmi yé mi tó bá ogun yẹn lọ o. Nǹkan rò ní jù báyìí lọ. Àwọn tó ti lé nílé ka àwọn nínú ìwé wọ́n tẹ̀lé wọn inú ẹ̀wọ̀n wọ́n tẹ̀lé wọn wọn ò tiẹ̀ lè rí wọn ò lè yan káàkiri tó ń ṣe àgbàdarí àjàgbádì tó ń ṣe àjàgbára. Wọ́n mú dúpẹ́ lọ́wọ́ náà fún ọ̀la ìlú kan. Mi ò bínú sí ẹ̀. Ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́ òun náà ló bí ọmọ tó gọ̀? Òrìṣà bí gbogbo ẹ̀jọ́ ni torí gbogbo wọn ló lọ́jọ́ rí wọn wọ́n ní ìwúlò wọn. Akíkanjú ni ẹ̀. Iyì ẹ̀yẹ wa ní nílẹ̀ káàrọ̀ òjìrè ó dẹ̀ ní rẹ̀ dànù. Ó ti pẹ́ tó ti fẹ́ wá.
àwọn kan tún pè mí mo ní ẹ fi Sunday lẹ̀ ẹ fi Sunday lẹ̀ Sunday ìlédì mi ló dàgbà sí Sunday ọmọ ọ̀fẹ́ ní Sunday ò ṣá. Gbogbo wọn ló pè mí bó ṣe ní pé ó máa rìn ní o gbogbo ẹ̀ ni mo mọ̀ ní Ojúfẹ̀ gbogbo wa la máa tú jáde Ìfẹ̀mọ́dẹ́kẹ́ wá ẹ máa rìn dáàfin ó ṣe máa yé èèyàn jù báyìí náà lọ gbogbo ẹ̀ ni mo mọ̀ tó ṣẹlẹ̀ sí ẹni ní ìjòwó lọ gbogbo àwọn bàbá ẹ wà àwọn ká wá ṣèpàdé wọ́n ti lọ kí òkú sí wọ́n ní rárá o Sunday Igboho ń bọ̀ wọ́n ní ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ pàdé tí gbogbo wọn jókòó yìí wọ́n ń bọ̀ bí ẹ̀jẹ̀ àjọ pàdé wọ́n lè ló dàbẹ́ àpamọ́ wa náà ní. torí ẹ̀ ló ṣe ní kọ́kọ́ kó bá mi sún ẹ fún ẹ nítorí ṣe kò ń ṣe ìjà tara ẹ̀ ló ń jà. mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ní Ìjẹ̀rò ló yadé wí gbogbo wọn tẹ̀ gbọ́ tí mo sọ mọ́ wọ́n ní Sunday ní òun ní ọmọ onírìṣà náà ní wọn náà ló lè mú ohun dání fọ́ onírìṣà gbogbo ẹgbẹ́ tí wálé wí mo lè tó bẹ̀rẹ̀ sí sọ̀kọ́ tí mo sọ lọ tó ṣàdúrà fún gbogbo ibi tí o bá dé láyé wọn máa gba yìí ni o. àwọn ọmọlẹ̀ kan wọ́n wá sótú Ifẹ̀ ìmọ̀lẹ̀ ọjọ́ ìmọ̀lẹ̀ òòrùn àti ìmọ̀lẹ̀ òṣùpá wọ́n gbára jọ wọ́n ní báwo la ṣe máa jọ ṣe pọ̀ ọ̀dọ̀ọ̀dọ̀ lògo ti wá yìí ọjọ́ ní ògo tòun kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ di lọ́wọ́. ó ní asábásá ọ̀rẹ́bọ̀rẹ́ àlọ́múdọ̀gà lójúfẹ̀ èmi ọjọ́ tí bá ti yọ báyìí máa yọ ní múlàmúlà la máa ń ké ọjọ́ títí dèní tó kọ ọjọ́ bá yọ báyìí kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ gbogbo ẹ̀ ó máa yọ kedere ní ọ̀dọ̀ tí ló kù ẹ̀ bọ́jọ́ ṣe ń yọ tó ń là kedere